get. Tiwa sá lọ lórí social media, all social media space. Kò gba event, kò gba anything, ó sá lọ. Àwa tá àwa rí Tiwa, àwa la Tiwa ń wá Tiwa. Àwa tá school di Tiwa, àwa la Tiwa ń wá pé where is Tiwa? Justice for Tiwa. Women supporting women. Àwa ń gbé bọ̀bọ́ yẹn ṣépè. Sai, gbé ṣe àkóso mọ́ bí. Kàkà kí wọ́n ṣe yẹn, reverse was the case. Ó ní làákàyè, ó mo ṣe sọ pé ó kàn dàgbà ni ó dánú. Ọmọ kékeré kan tó wá fẹ́ pull crowd because èmi ò mọ girl yẹn, èyí tó pè ní Lizzy Baba Adedibu, tẹnu ẹ̀ dàbí ẹnu asín yẹn. Èmi ò mọ rí from anywhere. Ìtorí tí ẹ mo fi mọ̀. Wọ́n wá sọ pé ojú òbò síta, ojú òwò ẹ̀ síta Sai. After the second day, àwọn kan yìí ń jà fún ẹ. Is it because people are fighting for you? Let me now tell you. Sai. Wọ́n ní òbò ẹ̀ wà ń ta tó fọwọ́ ara ẹ̀ jù síta. Àwọn kan wá ń gbé fọ́tò ẹ̀. Ṣọ́ra àwọn tó ń gbé fọ́tò ẹ̀ yẹn àtàwọn ọ̀rẹ́ ẹ̀ tó ń ṣí ẹ picture ẹ̀ tán sọ pé àwọn stand fún ẹ tán solidarity fún ẹ yẹn. Let me shock you this afternoon. Wọ́n like ẹ. Ṣé fẹ́ gbọ́? Many people mọ̀ ẹ́, wọ́n mọ nǹkan tó ṣẹlẹ̀ Sai. Ṣọ́ra àwọn tó ń gbé fọ́tò ẹ̀ tó ń celebrate ẹ yẹn, àwọn ló wá jẹ́ káwọn èèyàn lọ máa Google pé kí ló ṣe girl yìí? Àwọn ń rí fọ́tò ẹ̀. Àbòsí ló ṣe fún ẹ o. Mo wá béèrè ní bí ọ̀rọ̀ àǹtí kan tó update. Ṣé o gba Grammy ni? Sai, mo ti mọ̀ ẹ́ gan, mo mọ̀ ẹ́ ti pẹ́ gan. Èmi kàn jẹ́ nìkan. O like validation, Sai. Sorry, ìgbà tí ọmọ tí mo sọ pé o dú ọkọ ẹ̀, o dú pa. Ọmọ yẹn ò tiẹ̀ ń ṣọ̀rẹ́, it was a mistake. Àǹtí àdúgbò lọmọ yẹn mú Sai. Sai yóò kọ̀kọ́ bọ́mọdún kan ṣe tó bá fẹ́ dú ọkọ ẹ̀. Àǹtí àdúgbò ni ọmọ Bílí tó dú ọkọ ẹ̀, tó dú pa. Àǹtí àdúgbò lọmọ yẹn mú nígbà yẹn. Ṣé ń gbọ́ mi? Tí Sai bá fẹ́ dú ọkọ ẹ̀, kò di ọmọ kékeré. Kò di èjì ẹ̀ tó bá fẹ́ dú ọkọ ẹ̀. Ṣé ń gbọ́? Ọmọ Adedibu yẹn, wọ́n wá ló bú ẹ wà ń ta. Sai, àwọn ọ̀rẹ́ wa ń gbé ẹ, I stand by Sai. Ẹjọ́, ṣé Sai gba Grammy ni? Ẹ̀yin tẹ́ sọ pé stand by Sai. Ṣe fòbóyín stand by Sai. Women supporting nonsense. Ṣe gbé òbóyín kẹ́yìn náà jù síta kẹ́ wá fi support Sai. I stand by Sai. Ìyẹn mo fi lè mọ̀ pé stand kò ń ṣe word of mouth. Ẹ̀yin náà ju òbóyín kóbò pọ̀ lórí internet kẹ́ fi òbò dá òbò sí kẹ́ wá ní I stand by Sai. But instead, reverse was the case. Ẹ wá bẹ̀rẹ̀ sí ní gbé fọ́tò lady yẹn. Ẹ lọ wo ìjọ tí mo ṣe show yẹn Saturday and Sunday títí wọ Monday. Ẹ lọ wo orúkọ ẹni tó Google jù lórí Google. Ọmọge Saida ni. Saida, tó bá ní gbogbo orú àwọn ọ̀rẹ́ bẹ́ẹ̀ yẹn lọ́rẹ̀ẹ́, lọ cut them off. They are not your friends. They are your enemies. Ẹ bá mi mú yẹn dání. Now, ọ̀rọ̀ ṣẹlẹ̀ ní Saturday. Àbí Saturday ni mo ṣe show. Ìjọ Tuesday. Sai ju lady tó ń pè lọ́mọ Adébútú tó ń bá ṣe yẹn lọ. Ọmọ Adébútú àti ìyàwó Kúnlé Afọ́d, wọ́n wá gbé ẹ sínú mọ́tò. Ó wá ń ṣe báyìí. Ó ń rẹ́rìn. Sai, mo ní kó kú o. Wàláì. Wọ́n ní tá bá fọwọ́ ọ̀tún bọ́mọ wí, á fi tòsì fà mọ́ra. Sai mi ní kó kú. Wàláì tàláì. Níwájú Ọlọ́run àtèèyàn. Èmi yìí ń dúró kí n tún ní day off kí n wá ṣe show pé ẹ jẹ́ ká fà mọ́ra. Ọ̀bẹ ti gé ọmọ lọ́wọ́. Ẹ jẹ́ ká fà mọ́ra. But ìgbà tí mo rí fídíò yẹn, Sai, show remorse. Ibi tó ti stupid nìyẹn. Show remorse. Tó bá tiẹ̀ tí àwa public ò bá kàn ẹ́, àwọn ọmọ ẹ̀ ń kọ́ Sai. Ó wá wà nínú mọ́tò. Lady yẹn tó ń gbé sínú mọ́tò. Ìyẹn Lizzy Adébútú tẹ́jọ́ wà nínú mọ́tò. Tẹ́níbàjẹ́ ò kàn because òbò ẹ̀kọ́ ló wà ta. She will be happy to stay with you.
inú ẹ̀ máa dùn láti dúró ti ẹ̀ because òbú ẹ̀ kọ́ ló wà ń ta ìwọ lòbú ẹ̀ wà ń ta kò sí bó ṣe lè fẹ́ kò sí bó ṣe lè bẹ́ẹ̀ cover ẹ̀ kò sí bó ṣe lè manipulate ẹ̀ kò sí bó ṣe lè wá sọ fún wa lórí social media sign internet never forget. ó wá gbé ojú ẹ̀ síta sign ó wá ń rẹ́rìn lẹ́yìn iṣẹ́ à tani ò bá sọ pé for now I don't want to be seen on social media. ó wá ń rẹ́rìn you never fine kò sẹ́ni tó ní kó show pain ẹ̀ sí public but it's better you don't come to the public at all even if you are not remorseful because kó máa porn star yẹn is part of your job experience àmọ́ pé ṣe ni kò jọ ẹ́ lójú but ìwọ kàn wá pretend fáwa ipò jọ ẹ́ lójú ìwọ kàn wá pretend fáwa ipò jọ ẹ́ lójú side the third day tójú ìwòwò síta ó wá bọ́ta ó rẹ́rìn inú mọ́tò àbólóṣì ni ẹni àwọn olóńtò ẹ̀ para ẹ̀ dá no ẹ sọ fún mi nǹkan tí sáì fi ń ṣe tó fi ṣe second job nìyẹn part time ní iṣẹ́ hospital tó ń ṣe kó máa ju òwò sọ́kùnrin because ibẹ̀ ní confidence ẹ wà òun ló fi ṣe part time òun ló fi ṣe second job ẹjọ́ tó bá fẹ́ ju òwò yẹn síta ẹjọ́ kò ní filter ẹ sọ fún mi ẹ̀yin tẹ́ ju òwò síta gan tẹ́ bá fẹ́ ṣe fídíò tẹ́ bá fẹ́ ya fọ́tò ẹ máa filter náà ẹ dẹ̀ má gbàgbé pé ó gbé ring light síwájú no sáì come here ṣé torí pé wọ́n sọ fún ẹ pé ara ẹ fine no sọ fún mi now ṣé yẹn ló ń dùn ẹnu ni tó ń wù ẹ láwò sunkún tó ń wo rẹ láwò rẹ́rìn ó wá bọ́ta ó jókòó sẹ́yìn mọ́tò wọ́n wá sọ pé àwọn ọkùnrin tí wọ́n ní inbox ẹ wọ́n á du ẹ pa ni adónipa ni wọ́n ò gbọ́ ni ojoojúmọ́ ni Tiwa Savage tó bá ti ń ṣe interview the only regret tóun ní ni pé ọmọ òun Tiwa Savage bó ṣe jẹ́ olówó tó jẹ́ celebrity tó. Don't tell me that. What also say, Auntie Bukky, people react differently. Maybe that is how she's taking off depression. Stop it. Stop it, please. She has friends in Nigeria. Àwọn èèyàn wà pẹ̀lú ẹ̀ ní Nigeria. Tọ́lọ́n bá dárò bí pọ́mọ kú fún. So why coming online to show your depression? Ẹ má fún ní excuse, please. Stop it, please. Please. Ó lè tilẹ̀kùn mọ́rí kò ní tìjú ni. Aṣẹ́wó dẹ̀ kí ní tìjú bí àṣànà. Aṣẹ́wó kí ní tìjú. Tó bá ní tìjú ni kò ní gbé ojú síta. Ẹ gbàgbé ẹ̀. Ọmọ inú ẹ̀ lọ́mọ tó wà ní mọ́tò pẹ̀lú ẹlẹ́yẹ yẹn. Mo ti wá sọ́dọ̀ ìyàwó Kúnlé Àfọ́dọ̀ ìdíwó síbẹ̀ yẹn. Ṣé ọmọ tó yọ jókòó sẹ́yìn mọ́tò yẹn? Ó jàgbà jù lọ. Tọ́mọ yẹn gan bá sọ pé kẹ́ bọ́ síta. Sáì ibi tó ti ní common sense nìyẹn. Ìwọ ló jẹ́ kó ní no, not now. Do your video, don't put me in your video. I know they want to stay with you, they want to stand with you. But let them do it behind the scene. Now, Tiwa tó jẹ́ pé mistake ní nǹkan ẹ̀ bọ́ síta. Tiwa ò jáde for a long... thank you, ma. Ẹ sọ pé kò ń ṣe òun ló post ẹ̀. But why will she allow them to... Gbogbo yín ti mọ ìyàwó Kúnlé Àfọ́dù. Kò yẹ yín Uber ló ń ṣe ní Nàìjíríà. Ó máa ń gbé àwọn èèyàn. Ẹ ti mọ̀ pé gbogbo ayé èèyàn orí fídíò ni. Ó dẹ̀ ó ń ṣe fídíò. Ó jẹ́ kí sáì ti mọ̀ pé kíní ẹ̀ máa wá sórí fídíò náà. Ẹ wá ń sọ fún mi pé kò mọ̀ pé máa post ẹ̀. Ẹ má máa jẹ́ ká máa ṣe nǹkan tá à ń ṣe. Please. A dẹ̀ sọ pé Nàìjíríà máa dá. Politicians ní kọ́kọ́ ló máa tún Nàìjíríà ṣe. Èmi àti ẹni. Ibi character wa, ibi ìwà wa ló máa ti bẹ̀rẹ̀. Ẹ gbọ́. Wọ́n lè ṣe fídíò yẹn lóòótọ́. And please don't put it online. Ó wá bọ́tọ̀ ń ṣe báyìí. Orí ẹ bu. Ṣé tó wá sọ pé òbò ẹ fine, ẹni tó bá dúdú, òbò ẹ máa dúdú. Ẹni tó bá pupa, òbò ẹ máa pupa. Abẹ́ gbọ́ mi. So, ó fresh at 55, ẹ ní ṣe oríire. Sandra tó máa ń bá Pella ṣe fídíò ní TikTok tó máa ń ṣe Only Me. Ìgbà tó fẹ́ ṣe Only Me fans tẹ́ máa wo owó ẹ̀ tẹ́ máa sanwó fún. Ó lọ túnra ṣe náà because ó fẹ́ máa ju owó sórí social media. Ẹni tó ń fi owó ẹ̀ ń táìsì ọkọ lọ́kọ bí Sai.
àbí kò yé yín ó máa tún òwò ẹ̀ ṣe náà. wọ́n wá gbé ẹni third day ó wá jókòó sẹ́yìn mọ́tò wá ń ṣe báyìí ṣé mo pé kò sẹ́jọ́ lọ́wọ́ ẹ̀ àwọn tó náwọn ò rí kò sí big deal bẹ́ẹ̀ ni. sáì mo wọ update fún ẹ mo ní tó bá ń tàn ẹ kó má tanra ẹ mi expect kojú ẹ wà ń ta for now mi ní kó para ẹ o because bí ṣe investigation àwọn èèyàn wà pẹ̀lú ẹ gidi gan tó ń pet ẹ and people are calling you. You shouldn't have allowed that video. Video yẹn mess it up. Ó mess it up gan. Àwọn èèyàn believe pé show are remorseful. You are selfish. Is it because they are deceiving you? Then sọ fún ẹ láàárọ̀ yìí. Ṣọ́ra àwọn tó ń pè tán sọ pé we stand by you yẹn. Tán bá ti sọ bẹ́ẹ̀ fún ẹ sọ pé ṣóbò yín wà ń ta. Tẹ́ bá fi wọ̀n mí pé bò yín wà ń ta. Màá gbà pé dúró tì mí. Ẹ bá mi mú yẹn dání number 1. Number 2. Ṣé rí ìyàwó Afford tí Sáì lọ súnmọ́ yẹn. Màá sọ reason tó fi súnmọ́ láàárọ̀ ìfún. Ṣé mọ̀ pé ìyàwó Afford bó jẹ́ rọ́bọ́jò tọ́. Wọ́n dá Àlàó Màláíkà ń do. Ṣé ń gbọ́ mi? Ẹ má gbàgbé pé Àlàó Màláíkà ó ń dó Sáì náà tẹ́lẹ̀ ó dóra tó tẹ́ fẹ́ fẹ́ra ó ń dóra wọn gan ni tó fẹ́ fẹ́ra wọn ṣé ń gbọ́ mi ìgbà tó yá Àlàó Màláíkà sọ pé òun ò jẹ iṣẹ́ yẹn mọ́ ṣé mọ̀ pé ìyàwó Kúnlé Afford ṣé mọ̀ pé òun àti Àlàó Màláíkà wọn close gan tán to the extent pé àwọn èèyàn allege pé wọ́n ń gbọ́n sí fúnra wọn now ṣé mọ̀ pé Sáì ò súnmọ́ Àlàó mọ́ ó rí pé ìyàwó Kúnlé Afford súnmọ́ Àlàó because ẹ sọ fún mi kí ni pàpọ̀ ajá àti wèrè tó yẹ pé ìyàwó Kúnlé Afford ló wá ń ṣe fídíò tó ń rẹ́rìn inú mọ́tò you are shameless Sáì nǹkan tí mo expect kí Sáì ṣe ni pé lẹ́yìn tí fídíò yẹn ti jáde you hold your friends you hold your family you hold your lovers an explanation Tiwa Savage came out to explain bó jẹ́ rọ́bójò tọ́ you can't keep quiet no tí ẹ wá parọ́ fáwọn lovers ẹ wá parọ́ fún wọn pé ẹ̀yin obìnrin rere o ẹ má bínú mo mọ̀ pé mo ti dójú tì yín as a mother as a friend as a sister mo mọ̀ pé mo ti dójú tì yín you don't need to put your face out ṣe voice recording bó ṣe máa ń record ìwòwò ẹ fọkùnrin ìwọ ṣe voice recording ìwọ jù sẹ́mi èmi abẹ́ play ẹ̀ abẹ́ bẹ̀bẹ̀ ṣe voice recording sórí voice recording yẹn Naija ó máa ń fall fún pity gan wà láìtàláì 99% àwọn tó bú ẹ àwọn ló máa bọ́ta wá bá ẹ bẹ̀bẹ̀ kò ń ṣe fídíò tó gbé síta yẹn tó ń rẹ́rìn pé kò kàn ẹ́ kò káyé ó káyé gbàgbẹ́ private party lọ́lọ́run pé ó wà nínú Bible gan private party wa má gbé síta ìwọ mú private part ó sọ di public part lọ́wọ́ nù Quran nǹkan ìjìyà tó wà fẹ́ni tó mú private part tó sọ di public part update la expect látọwọ́ ẹ kò need kó gbójú síta ṣe voice note kan gbé síta ẹ má bínú èèyàn kan ló jù síta tí ẹ parọ́ mọ́yàn ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ ó bọ́ta òun ṣe báyìí wọ́n á gbé òbò ẹgbóná kò sọ́kùnrin tó máa gbé e sílé àwọn tó wà preserve gan wọn tí gbé wọn sílé ká má wá sọ ṣòbò lábàṣà of London ọkùnrin ló jowú jù bí ẹ lọ bèrè lọ́wọ́ àwọn ọkọ yín ọkùnrin ló jowú jù láyé ọkùnrin ló jowú jù ọkùnrin ò tiẹ̀ fẹ́ kọ́kùnrin mi gan kó rí cleavages sí ìyàwó òun ọkùnrin ò fẹ́ kẹ́lòmí gan kó rí nǹkan kékeré lára ìyàwó òun wà wá gbóbò síta ẹ wá wọlé majestically sínú party ó fẹ́ do ẹni òbò ló máa gbà lọ́wọ́ ẹ̀ Sáì go and retrace your step your children it's too late now because update ẹlẹ́mí expect pé kò ṣe kò tó gbójú síta pé kò káyé update ẹ mo expect pé kò ṣe
àbí kò yín update ẹ mo expect pé kò ṣe not coming online kò sọ pé kò káyé ó káyé o tí ó bá tiẹ̀ kàn wá ó kàn ẹ́ you will forever be in denial sir you will forever be in denial even nínú fídíò yẹn ò rí bó ṣe ń ṣojú ni you can't even look straight to the camera you can't you will always be in denial nǹkan pamọ́ lọ́lọ́run pé kò pé ní things for the public consumption wọ́n wá mú òbò ẹ̀ sìn wọ́n lọ jù lọ́fẹ̀ẹ́ sí porn site kò kúkú wá mú òbò yẹn kó máa fi ṣe only me lákàyè ò débẹ̀ yẹn ìgbà tó yẹ pé àárín àwọn ọmọ ẹlẹ́ran àwọn ọmọ elépo àwọn olórin ibẹ̀ ló mọ̀ láti jòbò sí òrí list tó kọ fún ẹni mi ìréyàn gidi kankan nu list tó kọ fún ẹ pé o ti jòbò sí mi ìréyàn gidi kankan nu list yẹn ẹ̀dẹ̀ pera yín big girls kí ni wọ́n fi ń ṣe big girls náà ó mẹ́pà wá báyà pera wá big girls no ẹ̀yin olórí burúkú tẹ́ máa lọ Èkó tẹ́ máa lọ ń dú ọkọ lọ́kọ yẹn no kí lẹ fi ń pera yín big girls because mo wo list of àwọn ọkùnrin tán ní o ti sọ o ti jòbò fún o ti dó mi ìréyàn gidi kankan nu wọn àbájọ náà àtijọ́ tẹ́ ti ń jòbò sọkùnrin náà no àárín kankan tẹ́ lè mú jáde gidi pé ẹ̀fàyè yín ṣe ó ṣe kúkú wá pa òbò ẹ mọ́ bíi tèmi báyìí kò gbẹ́kẹ̀ lọ́lọ́run kọ́lọ́run ṣe at the right time fún ẹ. abẹ́ ẹ̀gbọ́n mi ṣé wọ́n kàn bẹ́ẹ̀ sùn lásán ni wọn ò tọ́jú ẹ ni because pẹ̀lú gbogbo list of men àti ibi tó ti jòbòdé yẹn mo expect pé kọ́ ní àwọn nǹkan tọmọ ẹ ní nìyí o àwọn nǹkan tó gbéṣe nìyí o góòdù tẹ́ǹtà náà ṣe bẹ́ẹ̀ ló ń gbà tẹ́ bá tàtọ́ lè máa fún wọn ní full money wọn ẹ kó sì dànù òbò kọ́ ló fi ń ṣe nǹkan tó ní ní upstairs òun lè máa rí pọ́kùnrin míì ó máa lọ bá obìnrin with the intention pé ó fẹ́ bá sùn ni but tó bá dọ́dọ̀ ẹ̀ tó bá rí nǹkan tó ní ní upstairs ó máa ní mo fẹ́ fẹ́ ọmọ yìí ni o kò sí nǹkan tí máa ṣe mo fẹ́ fẹ́ ọmọ yìí ni o mo fẹ́ fẹ́ ọmọ yìí ni o abẹ́ gbọ́ mi but ọkùnrin tó rí ẹ tó wò pé mo fẹ́ fẹ́ ọmọ yìí o ṣùgbọ́n tó go down low with you tó béèrè pé ọmọge ṣáídá tí bá fún ẹ ní 10 million lẹ́ni kí ló lè fi ṣe orí nǹkan kan pàtó ó sọ pé o máa maximize ẹ̀ o máa triple ẹ̀ orí búkú máa fi raṣọ ìyàwó Tinubu mo máa fi lọ ra wig ajá ẹlẹ̀ nínú àwọn jẹ́ ìdẹ̀ sọ fún gbogbo yín ṣe mọ̀ pé the same thing yìí mo sọ fún yín last year ní March this year ẹ̀yin ọmọ London òbóyì pọ́ńtà tó fẹ́ jù síta o ẹ ṣọ́ra yín o ẹ má jẹ́ kán fi Airbnb àti jeep tó gbé fún yín kẹ́ máa wà kiri ẹ má jẹ́ kán fi gbòbò lọ́wọ́ yín o àwọn ọkùnrin tẹ lọ́mbà ẹ mélòó ni wọ́n lẹ rókò wọ́n ta ẹ̀yin olórí burúkú obìnrin tẹ wà senseless mélòó ni wọ́n lẹ rókò wọ́n ta ẹni tó bá ní kó jòbò sóhun sọ pé kóhun náà kọ́kọ́ jókòó ẹ̀ sí ẹ bí oko tó náà jù sí aṣẹ́wó tó re tọ́kìn jọ sí wọ́n ní oko tó ní ojú oko tó lójú ó mì pé oko tó ya oko ẹ̀ pẹ̀ lójú ẹ̀ tí ọkùnrin bá ní kó ju òbò sóhun ìwọ ní kó ju oko pẹ̀lú ní kó ju oko ti ẹ̀sẹ̀ pẹ̀lú ojú ẹ̀ kí wọ́n tó ju òbò sí ṣùgbọ́n lórí burúkú yín kẹ́mọ́ ẹ̀ tí fall in lust ni because I won't call that love ẹ fall in lust kan tó sọ tẹ́ ní confidence inú ara yín ẹ̀yin olórí burúkú ẹ ti máa mú òbò lórí burúkú òbò pẹ̀lú ojú yín ẹ̀ jù síta ẹ ní ju òbò lásán tó yẹ pé tó bá ju òbò yẹn síta gan ẹ lórí íńtánẹ́ẹ̀tì lọ ti mú bó ti yẹ pé òbò lórí burúkú abuké ọ̀sẹ̀ àtọyàn ẹ̀ wà ń ta ìgbà tó mú the fact pa rí ojú wèrè ó ní íńtánẹ́ẹ̀tì lọ ti mú abẹ́ ẹ̀gbọ́n mi now sai ìwọ ló nìyẹn ẹ̀yin tẹ́ ń bọ́ àwa tá à ń condemn act yẹn kí ni kọ́lọ̀ ìṣòro yín no ẹ sọ fún mi kí ni kọ́lọ̀ ìṣòro yín mo máa sọ kíní kan láyé yìí do you see me coming out to condemn people's opinion? I don't do it. The only time I will do it is when you are attacking people that are saying their opinion. You will never see me coming out. Bí a tó bá ti ń lọ bully ẹni yẹn, mo lè bọ́ta kí n condemn opinion ẹ. Opinion gbogbo wa ò lè jẹ́ the same.
nǹkan tá fẹ́ jẹ́ human being ni ẹ bá mi pé Sister Yinka TNT ẹ jọ̀ọ́ tó bá ní fídíò tí Sister Yinka TNT tó ń ṣe fún aláṣọ àdúrà ẹ bá mi jù síbi àyíjọ ẹ tó bá ní fídíò tí TNT ṣe fún aláṣọ àdúrà ẹ jọ̀ọ́ ẹ fún mi ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni ẹ fún mi fídíò yẹn tẹ́ ẹ bá dẹ̀ ni màá fẹnu mi sọ̀rọ̀ ṣé ń gbọ́ mi gbogbo wa ò lè sùn ká kọrí síbì kan náà ṣé ń gbọ́ mi lip gloss tí mo mú dání nsìn èmi lè rí in another perspective Yewande lè rí in another perspective Shirley Pep lè rí in another perspective Toyin Peperempe lè rí in another perspective nǹkan tá fi jẹ́ èèyàn nìyẹn human being our opinion can differ that does not mean we should attack each other's opinion. Yeah, I know it's perceptive, but it can be perception. Another perceptive, Abi. Thank you. Eshe. Our opinion can differ. That does not make us an enemy. I'm more your supporters me, I want followers me. Ma ṣe ṣó ń gbà mí. Wọ́n ní like. Ìyẹn sọ pé kí n bá wọn jà bí kí n kórìíra wọn. Èmi tí mo ṣe yìí tẹ́ like ni ma ṣe mí tẹ́ ma like. Ẹ gbọ́ mi. Ìyẹn sọ pé kí wá máa attack wa tí a support nǹkan tí Sai ṣe. A lè support ẹ because ojú tẹ́yin fi ń wò àwa ò wò bẹ́ẹ̀.